tó máa tẹ̀síwájú mo ti bọ́ lọ́run dá májẹ̀mú pé kí n tó máa sọ̀rọ̀ tó jẹ mọ́ ìlú Ògbómọ̀ṣọ́ ní kọ́kọ́ kí bàbá wa ọba náà torí pé olórí là gbórí fún ní kọ́kọ́ kí wọn kábíyèsí o bàbá wa ọba Ṣọ̀ún tìlú Ògbómọ̀ṣọ́ á kí yín o Ọlọ́run jẹ́ mi yín ogun o. Lórí ọ̀rọ̀ bàbá Imam àgbà tìlú Ògbómọ̀ṣọ́ nípa awuyewuye tí ń lọ lọ́wọ́ lórí ẹ̀rọ ayélujára táwọn kan ń gbé káàkiri pé wọ́n ti dá Imam lọ́wọ́ kọ́ pé ó gbọ́dọ̀ fi bàbá Adé. Sẹ́nitọ̀ Hamzat Ayọ̀adé Adéṣeun bàbá àdínní ilẹ̀ gbogbo Ògbómọ̀ṣọ́ bàbá ìsàlẹ̀ àdínní ilẹ̀ Ògbómọ̀ṣọ́ àti barrister Idris Ibrahim. Àkọ́kọ́ ni pé àwọn tó dùn mí fún jù lórí ọ̀rọ̀ yìí láwọn wo ni àwọn tó dùn mí fún jù àwọn tí wọ́n jẹ́ iléeṣẹ́ ìròyìn tíjọba fòǹtẹ̀ lù tí wọ́n gbàṣẹ ìjọba tó bá yẹ pé ordinary blogger ló sọ̀rọ̀ yìí a lè sọ pé bí àǹtí ọ̀jẹ̀ ní fi ń wá pé kọkàn ṣùgbọ́n àwọn tó dùn mí fún jù àwọn iléeṣẹ́ ìròyìn pé wọ́n ẹ̀yin náà wá gbé bọ́ta pé ilé ẹjọ́ dá tọ́lé lọ́wọ́ kọ́ kékeré nìkan kọ́ mọ́ joyè alábòsí ni àti iléeṣẹ́ ìròyìn kìíní o àti kejì o àtọ̀bẹ̀ kan láì tí máa dóbi tíntín báyìí tí bá ń kàwé tí wọ́n máa dẹ́wọ̀n báyìí wèrè jọ gbogbo yín wèrè aláṣọ. Ìdí tẹ́ fi jẹ́ wèrè ni pé àwọn tí wọ́n wá ẹ sì láwọn tó iṣẹ́ náà ẹ ti rí ọ̀kan nu wọn náà òpó onú kan báyìí tó rí bẹ́ẹ̀ tó rí dẹ́kùdẹ́kù báyìí òun náà ti post òun náà gbé write up kan sórí social media káwọn èèyàn máa kà. Ẹ dákun ẹ̀yin má jẹ́ wọn ọ̀dọ̀pọ̀ lọ yín ru mo sì gbàgbọ́ pẹ̀lú ogun ẹ̀yin tẹ́ ń bá wa lọ lórí ọ̀rọ̀ Imam Ògbómọ̀ṣọ́ mọ ohun tó dá mi lójú ni pé ọpọlọ yín èso ọpọlọ téèyàn lè pò pọ̀ òun là ká ilẹ̀ yín náà tí wọ́n bá gbọ́rọ̀ kan wá ẹ̀yin gbọ́dọ̀ ọkọ̀ rò pọ̀ sọ̀rọ̀ ìsósì ìbọ̀ kó sọ́pọ̀ ọpọlọ dání lórí ọ̀rọ̀ tó ń lọ kí mọ́ dá yín láàmú kí mọ́ dènà pẹ̀nu. Sẹ́yìn lórí ọ̀rọ̀ yìí ẹ jẹ́ àjọ wò láti ìpìlẹ̀ wọ́n ní bàbá wa Imam Ògbómọ̀ṣọ́ Dr. Yunus Tọ́lé àti alára wọn ni wọ́n gbé wọn lọ sí ilé ẹjọ́ lóòótọ́ wọ́n gbé wọn lọ sí ilé ẹjọ́ gbọ́ alájọ fojú rí ilé ẹjọ́ ò sì ti dájọ́ ẹ má gbàgbé pé ilé ẹjọ́ wà nílé ẹjọ́ o tí wọ́n fi jẹ dẹ̀dẹ̀wù rẹ̀ jẹ̀ǹbẹ̀tẹ̀ afọ́fúngbẹ́mu àdúwùlá tí wọ́n fi jẹ ìmáàmù ààfin o ẹ má gbàgbé o tí wọ́n fi jẹ ìmáàmù ààfin ẹ dákun sí bàbá ìmáàmù pariwo ẹ̀yin ará yìí ẹ gbọ́ sí bàbá ìmáàmù pariwo Dr. Yunus Tọ́lé àti alára ọmọ ké àwọn tó mọ̀jọ́ ọmọ lẹ́yìn wọn ọmọ fún mú wọn ọmọ lẹ́nìkan ọmọ ilé ẹjọ́ nígbà tí wọ́n mọ̀ pé ẹjọ́ wà ní kóòtù nígbà tí wọ́n wá jẹ oyè tán lọ́sẹ̀ tó kọjá tí oyè tí wọ́n ti jẹ tí wọ́n ti gbàgbé tí wọ́n ti jẹ oyè tí wọ́n ti jẹ. Sẹ́nitọ̀ Adéṣeun àti barrister Idris Ibrahim oyè tí wọ́n ti jẹ tó ti kọjá tí wọ́n ti wà gbáhàn joyè wọ́n ti joyè kọjá sẹ́yìn láti ibi láṣù náà ti jẹ ọ̀sẹ̀ kọjá náà ti joyè ẹ̀yìn wá ẹ̀sẹ̀ lọ lọ́sẹ̀ yìí ní ìsìn ilé ẹjọ́ wá sọ fún yín pé wọn ò gbọ́ ìpè ìmáàmù ò gbọ́dọ̀ jẹ oyè kankan mọ́ ẹ̀yin tó yẹ kí wọ́n sọ fún ọgbà pé kì í ṣe pé ìmáàmù nìkan nílé ẹjọ́ ń bá wí àtẹ̀yìn àti ìmáàmù nílé ẹjọ́ ń bá wí pé nígbà tí ẹjọ́ sì wà nílé ẹjọ́ o ẹnìkan kan ò lẹ́tọ̀ọ́ àti máa fẹ́ ẹnìkan kan joyè àti inú ààfin o àti mọ́sálásí ìlú Ògbómọ̀ṣọ́ o kálàáfíà ò lè bá àjọba kì í ṣe pé ìmáàmù nìkan ní ẹ dá lọ́wọ́ kọ́ bí ìmáàmù ò sí lágbára àti jẹ oyè kankan mọ́ lẹ́yìn tí wọ́n ti jẹ kọjá lọ́sẹ̀ tó lọ kẹ́sì gbẹ́ dáadáa kí mọ́kí tó máa lẹ́mẹ̀ẹ́ ilé ẹjọ́ sọ pé kí wọ́n da oyè ilé ẹjọ́ nọlifá oyè tí wọ́n fi. Sẹ́nitọ̀ Adéṣeun àti barrister Idris Ibrahim ilé ẹjọ́ kò dá oyè wọn nu okùn ni wọ́n yọ wọ́n lóyè o bí ilé ẹjọ́ ò ṣe yọ àdúwùlá dẹ̀dẹ̀wù rẹ̀ lè máa mú inú ààfin bí ilé ẹjọ́ ò sì sọ pé kí wọ́n yọ nílé máa bí ilé ẹjọ́ ò sọ pé kí wọ́n da oyè dèdè tí wọ́n fi jẹ bí ilé ẹjọ́ sọ pé kí wọ́n dànù ilé ẹjọ́ sọ pé kí wọ́n da ẹjọ́. Sẹ́nitọ̀ Ayọ̀adé Adéṣeun Hamzat àti barrister Idris Ibrahim kí wọ́n máa lọ ẹ wá ń gbé káàkiri pé ilé ẹjọ́ ṣe kinní kan ilé ẹjọ́ ṣe gbàṣàwò bẹ́ẹ̀ kẹ̀dẹ̀ wọ́n sọ fún ilé ẹjọ́ pé ọ̀rọ̀ yìí ẹnì kan gbọ́dọ̀ pariwo ẹ̀ lórí social media ẹ̀yin náà lẹ ti ń pariwo láti ìgbà tí ẹ ti dé ní pariwo wọ́n ti ṣe kódà
ìkan ṣe first note kẹ gbogbo tádájọ́ sọ pátá gbogbo ẹ̀ ní fẹnu ẹ sọ gbogbo tádájọ́ sọ pátá. Ṣé rí àwa táwa ń sọ̀rọ̀ ní tiwa àwa ń sọ̀rọ̀ intelligently àwa fọ́ lẹ́ràn ń wò wọ́n ẹ ń bá ti mọ ibi tí ọ̀rọ̀ wò sí òun lọ̀tọ̀ lọ́rọ̀ ohun tó kàn dùn mí ni pé ibi tí ń kó ẹrẹ̀ bá tẹ́pà àwọn náà sì fàyè wọ́n mọ kẹ́rẹ̀ bá wọn lẹ̀ tó bá yá ní ìsìn yà máa pariwo káàkiri pé wọ́n rí wá fín wọ́n rí wá fín gbogbo ohun táwọn òǹdarú àwọn òpònú ọmọ tẹ́ kó jọ tí ń ṣe ní ìsìn kí ló tẹ̀ ẹ̀ bá wọn ń wọ̀ kí wọ́n jókòó ara wọn jẹ́ béyìí kúkúrú ọ̀bà gbọ́n èyí tó dàgbà tó ga kí ló tóun ò ṣe làákàyè káàtì ẹ̀wà pa àwọn dìndìnrín kan alátẹnujẹ àfa àwọn ọ̀lẹ́ńtẹ̀lá àfa àti ẹ̀kún gbogbo inú àfi tí wọ́n rìn káàkiri ká ní wọ́n bá gọ̀ tí wọn ò ṣe làákàyè tí wọn ò ní làákàyè tẹ́ pé wọ́n ti jẹ̀dọ̀tí orí wọn ti dọ́ta èwo lẹ́yìn tẹ́ kàwé ńbẹ̀ tẹ́ pàápàá lẹ́yìn tẹ́ tún ṣe mùsùlùmí tẹ́ tí ẹ̀ lẹ́ kàwé ọ̀gbẹ́ni pẹ́tẹ́pẹ́tẹ́ tọ́ ọlọ́ọ̀ kàwé bórí ẹ̀ ṣe á tóbi tó níkùn orí ẹ̀ tó tóbi kọ̀ sọpọ̀ lọ́nbẹ̀ ìwé tó ọ̀ka ń bó ló gbé sí ìwọ náà digest tó wà nínú ìwé kóòtù tó mú wá digest ẹ̀ fúnra yín ìmáàmù àtẹ̀ntì máàmù gbé lọ ilé ẹjọ́ ní ẹjọ́ dá lọ́wọ́ kọ́ pé wọ́n gbọ́dọ̀ fi joyè wọn gbọ́dọ̀ joyè kankan mọ́ bí máàmù ò ṣe lè joyè mọ́sáàsì mọ́ ẹ̀yin náà lẹ́tọ̀ọ́ àti joyè kankan ní inú ààfin títí tí wọ́n fi dájọ́ ẹ wá sẹnu pẹ̀tẹ̀pẹ̀tẹ̀ wá ń pariwo ẹni tó ṣẹlẹ̀ yìí ẹ̀yin yẹn wá ẹ mọ̀ jáde ẹjọ́ kò sí yàn kan tí ó ṣẹlẹ̀ pẹ̀lú ògo lọ́wọ́ Ọlọ́run ọlọ́wọ́lá wípé ìfẹ́ tá a ní nínú òdodo la fi dúró la fi ń sọ̀rọ̀ máàmù pẹ̀lú ògo lọ́wọ́ Ọlọ́run gbogbo ẹni tó bá ní kí ìmáàmù báyìí sọ́njọ́ yìí náà ni tẹ́nìkan nínú yín tó fi tágbà kó fi bá pẹ̀lú ògo lọ́wọ́ Ọlọ́run wọlá àjọ kan ṣoṣo yóò wọlá àṣẹ rẹ̀ tí ẹ pé ẹnìkan ò lè dánú yóò wọlá pé tọ́kì ẹnìkan ní ọ̀sẹ̀ lórí gbogbo àṣẹ tí ń bẹ lórí ilé ayé Ọlọ́run wọlá àṣẹ yóò wọlá àjọ kan ṣoṣo rẹ̀ gbogbo ẹni tó bá lóun ọ̀dà ìmáàmù sẹ́ ní kọ̀pẹ́kọ̀pẹ́ pẹ̀lú ògo Ọlọ́run ó rí gbogbo wọn ní àdánwò tó jẹ́ pé wọn ò ní bọ́ ńbẹ̀ tí ó kó fòrò ẹ̀mí bá wọn tí wọn ò ní yìnbọn pẹ̀lú ògo Ọlọ́run ó ṣàfà ni o ó sọ ọmọ kí ni o ó ṣe pásítọ̀ ni o ó ṣe babaláwo ni ẹni tó rí ọjẹ́ pẹ̀lú ògo lọ́wọ́ Ọlọ́run àdánwò tí ó kàn wọ́n tí wọn ò fi ní nísinmi orí ẹ̀mí pẹ̀lú ògo Ọlọ́run láìpẹ́ yóò kàn wọ́n gbogbo ẹni tó bá lóun ọ̀dà Sheikh Dr. Yunus Tọ́lé àti àìlára tó bá lóun ọ̀dà wọn láàmú lórí ipò tí wọ́n wáyé pẹ̀lú ògo Ọlọ́run yóò dààmú tọmọtọmọ yóò dààmú tilétilé ojú ọmọ Yorùbá èmi ọ̀sọ́jú lè lọ ṣùgbọ́n gbẹ̀yìn wa tí mo fẹ́ kẹ́ gbàgbọ́ ni pé kò sí tọ́kan ìmáàmù ò ní sọ̀rọ̀ kankan o ilé ẹjọ́ ó ní kí ìmáàmù kí wọ́n mọ̀ yan oyè kankan nínú mọ́sálásí ńlá mọ́ nínú oyè ẹ̀sìn ìlú ẹ̀ẹ̀kejì ni pé àwọn táwọn náà yan oyè láàfin náà ò lè yan oyè kankan mọ́ títí tí wọ́n ò fi ṣe kíni o tí wọ́n ò fi dá ẹjọ́ wọn ò lè yan oyè kankan láàfin tó jẹ mọ́ oyè ẹ̀sìn títí tí wọ́n ò fi ṣe kíni o tí wọ́n ò fi dá ẹjọ́ tó ń kálukú ọjọ́ ṣe kíni àjọ káwọ́rọ̀ báyìí ní ṣùgbọ́n tẹ́yìn kan wá sọ pé wọ́n dá Tọ́lé lọ́wọ́ kọ́ wọ́n dùnra wọn nú ni o ẹni Ọlọ́run ò sì dùnú lọ́rọ̀ ẹni tí ń lá ṣúgà kí ni ọ̀pá jẹ̀díjẹ̀dí àtìtọ́ ṣúgà àtàtọ̀ sí ojú báyìí lọ ó dàbọ̀ náà mo tún padà bọ̀.